ní ọjọ́ tí èṣù ń bọ̀ wá sí ọ̀dọ̀ ẹ tó fẹ́ yá ẹ lò kí ni kọ́lọ̀ aṣọ tí èṣù wọ̀ lọ́jọ́ náà. mo fẹ́ kó o mú Jọmí lójú ọmọ mi kó fẹ́ sílé gẹ́gẹ́ bí aya. dádì kò possible mi ò lè fẹ́ Dr. Fọlárin. nítorí kí ni o ṣe lè fẹ́. oríṣiríṣi ìfẹ́ ló wà ìfẹ́ bí ẹni kejì ẹ wà ìfẹ́ bí tẹ̀gbọ́ntàbúrò wà ìfẹ́ bí lọ́kọláya wà. kémi àti yín máa fẹ́ra wa ẹ jọ ẹ rò dáadáa ni nínú ilé tí mo ti ń ṣiṣẹ́ tíyàwó yín tún wà ń bẹ̀. Jọmí lójú kì í ṣe ìyàwó mi kò dẹ̀ lè jẹ́ ìyàwó mi láéláé mi ì tí forúkasí lọ́wọ́ mi ò dẹ̀ ní forúkasí lọ́wọ́ láyé. mi ò pè ẹ́ láti kí ẹ nílò mo pa láṣẹ fún ẹ ní as from today má tọ́jú bàbá mi mọ́. dókítà nífẹ̀ẹ́ mi kúrò nílé kò dágbére fẹ́ni kankan àdẹ̀mọ́bi tó wà èmi mọ̀ wípé ẹni tó kú àtẹni tó nù wọn á pàdé níjọ́ kan. màá bẹ̀rẹ̀ investigation lórí ẹ̀ màá dẹ̀ make sure pé mo wà láwàárí.